adọ́gbẹ́ fún ọlọ́run ayé ọ̀gá wa ṣíwájú wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ àdúrà wa bàbá wa ṣíwá Alimi ọlọ́mọba kí a máa lé ní gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ́lẹ̀ yìí ọlọ́mọba kí wọn látò ní bàbá wa lájú àdábì bàbá wa lájí àgbà bàbá wa lágbàjì gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ nílẹ̀ yìí akẹ́ àwọn bàbá tí wọ́n wọlé bọ̀ bàbá wa ìmáàmù ọjà aláwùsá Sheikh Muhammad Muti ẹ̀sìn ní òbí wa bàbá wa ìmáàmù wa lóde aláwùsá akí wọn nínú àwọn tí wọ́n ń ṣe àràkàtì dáadáa lórí bàbá wa ẹ̀sìn wa akí wọn káwọn náà wọlé tọmọ lọ́ra gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ nílẹ̀ yìí ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn lórí àwọn bàbá wa tí àwọn náà ṣẹ̀ṣẹ̀ lọ àwọn bàbá wa tí wọ́n sí láyé àti wọ́n dárúkọ wọn tàpọ́lé àwọn bàbá wa Muhammadu Raji Alao tí wọ́n jẹ́ bàbá Muhammadu innal wiladata tata'athar wa innal kasba yatazaha bàbá ṣe bí ni a máa lápa lára ẹni wọ́n láyé pé àwọn tí wọ́n bí ìmọ́lẹ̀ ni wọ́n ẹ̀yin náà wá jáde látara ìmọ́lẹ̀ wá ń gbé ìmọ́lẹ̀ yẹn káàkiri ìgbà míì wà wọ́n á máa sọ wípé inú kòkò dúdú lẹ̀kọ̀ funfun tí jáde ọlọ́run ò ṣe ti yín bẹ́ẹ̀ inú kòkò funfun lẹ̀kọ̀ funfun ti jáde táwọn bàbá yín ò bá tí bàbá ò bá dáa ni ọmọ rí ò ní jáde lára ẹ̀ tẹ́bá sì wo Ànábì Muhammad ẹ̀rí pé àbá tó ń yà nábì akí àfá àwa táwọn náà wọlé bọ̀ àfá àwa Sheikh Abdulrahim láti Markazu Salam akí wọn Sheikh Abdulrahim ahlan wa sahlan ẹ̀rí pé àbá tó ń yà nábì nígbà tí ó sọ pé ìmọ́lẹ̀ ànábì ó ní ìmọ́lẹ̀ ànábì ń bọ̀ láti ibi tí ìmọ́lẹ̀ ti ń bọ̀ ni nígbà tí bí àwọn bàbá tí wọ́n bí náà nígbà tẹ́nìkan ní bàbá ànábì ó wọ̀ ní ọmọdé àrárá o ìmọ́lẹ̀ ò lè jáde ń bẹ̀ kẹ́nu náà kẹ́nu tí wọ́n bẹ̀ fún wa wọ̀ náà ibi wa tí bàbá náà ìbá ti wọ́n náà ogun aláwọ̀ náà ni kọ́lọ̀ ń wọlé àbúṣe tó nínú àánú ẹ̀ bàbá wa tí wọ́n ṣe lè tọ́ lọ́nà ọlọ́ba foríjì wọn ọlọ́ba wa kẹ́ wọn ọlọ́ba wa kẹ́ wọn ọlọ́ba àti tóbi ọlọ́run wọlá ayé ẹ̀dá tí ò mọ Alhaji Abdulmumin Òkèrí tí ò rí wọn rí tó jẹ́ já sí wípé tálíkì àmọ́ náà wọ́n fi dé wọ́n lè má pàdé rí tí ó rí àǹfààní wọn jẹ látara Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run. إن مواهب الرحمن لم تختلف الكل يستغني بموهبته èyí tọ́lọ́ mọ fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mẹ́lòmíì látara orin kíkọ wọ́n mẹ́lòmíì látara ìwà tí ó dá wọ́n mẹ́lòmíì látara ìmọ̀ṣẹ́wáàsí wọ́n mẹ́lòmíì látara àmọ́kọ́mọ́kéwù ní ìtayé fún Alhaji Abdulmumin ona Al-Qur'an látara Al-Qur'an táyé fi wá mọ̀ wọ́n yìí ní àlùbáríkà yẹn wá káàkiri nígbà táwa ń bọ̀ nísìnyí Suratul Kahfi la gbọ́ débi bá a ṣe máa ń gbọ́ ọ̀nà ó ti di lásìmí wa bá fẹ́ travel tí bá fẹ́ travel bóyá mo fẹ́ tí bá fẹ́ wọ plane wá sí Ìlọrin bá fẹ́ drive bá gbé mi wá láti Èkó tí ìfìdí Ìlọrin Suratul Kahfi bẹ́ẹ̀ ṣe gbọ́ ọ̀nà tí bá ti ń tán yóò mọ̀ ní bí ara ẹ̀ tí bá ti ń tán tí Suratul Kahfi yẹn bá play bí ẹ̀ẹ̀mejì yóò bọ́ sí Yasin tí ń ṣe ohun Alhaji Abdulmumin Ọlọ́run wọlé abó ṣe tó nínú àánú ẹ̀ wọ́n láyé ìgbà tẹ́yìn náà ka Kùránì tẹ́lómi
ìmọ́lẹ̀ náà ìmọ́lẹ̀ níbẹ̀ lára yín o tó ń ṣe fún wọn yẹn pọ̀ tó lè mú ẹlòmíì ríra ìgbé wàláhì Ajá Abdulmumin túláàsì ni wọ́n fi ṣíjú òyìn lókè báyìí ibi tó lọ́n ṣe wọ́n ní ẹni ìtìjú dé ọlọ́run wọlé abó ṣe tó nínú àmì ọlọ́run bá kẹ́ bàbá yìí báwa kẹ́ ìyá náà ìyá ló kọ́kọ́ lọ méjì màmá kú ní 30 of June 2024 ọdún kan àtọjọ́ méjì ọlọ́run báwa kẹ́ àwọn méjèèjì papọ̀ ọlọ́run àti tóbi ọlọ́run abáyín dúpẹ́ bọ́lọ́run o abáyín dúpẹ́ bọ́lọ́run o abáyín dúpẹ́ bọ́lọ́run o gbẹ̀yìn lẹ́gbẹ̀yìn arúgbó yín tí ìmọ́lẹ̀ tí ò wọlẹ̀ lójú wọn káwọn ní abẹ́ lọ sílé wọn kí gbogbo ruwa yóò máa wá pé abẹ́ lọ kí àwọn òbí Alhaji Abdulmumin ọ̀kẹ́ pé wọ́n fọlá bẹ́ẹ̀ bí ọlọ́run ẹ̀yin gángan fúnra yín àti gbogbo ọmọ bàbá náà látòrí àwọn brothers yìí àtàwọn àbúrò yìí ni kọlọ̀njọ́ kọlọ̀mọ́dàrin irú o kọlọ̀ àti tóbi ọlọ́run ẹ̀yin gángan fúnra yín káàrin ìyàtọ̀ náà mọ́dàrú ẹ̀bùn tọ́lọ̀ fún yín tí gbogbo ayé mọ̀ yín mọ̀ yẹn kọlọ̀mọ́gbà ó ṣàlékún dáadáa fún yín ẹ dákun ẹja ṣe Ayatul Kursi yẹyọ kan bisimilayi mẹ́ta olùhùwà Allahu mẹ́ta Suratu Quraish káwá fi gbẹ̀yìn ẹ̀ kọlọ̀njọ́ nínú àánú ẹ̀ wọ́n láfa alimi tó jáde pé àwọn ni wọ́n ilẹ̀ gbogbo oríire yìí fún wa nílọrin kí ọlọ́run kó gbà jù bá ṣe lẹ́nu tó bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa ta'awuzu sinatun wa ma fil ard man alladhi yashfa'u indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله Muhammad Mọ̀tẹ́ ẹ̀sìn àwọn ẹlẹ́sàdúrà nísìnyí àbá ìmáàmù òde aláwùsá àdámọ́lọ́wọ́ ẹ̀yà tẹ́ àdúrà náà ni ọmọ wa ṣe Fúlàní ti ṣe gbogbo àdúrà ni àwọn afọ́wà ti ṣe yẹn ní ìdí ọ̀pẹ̀ à ń lọ jímá ọlọ́nkọ́ mọ́sá gbà gẹ́gẹ́ bí wọ́n ti sọ nípa Sheikh Abdulmumin àjọ parí ní markaz ni tí wọ́n sì jẹ́ ògbóǹtarìgì nínú kíláàsì bẹ́sí wá sọ ohun wàláyé débi ṣe mọ wọ́n sí àti dìísìn pé wàláyé abid olùsílọ́hùn ó kéré nígbà tí a pàdé tí ẹni mọ pé wọ́n ń jẹnu wọ́n mọ̀ pàtàkì bàbá yìí náà ni wọ́n sì mọ̀ pàtàkì bàbá náà ni ọlọ́run tó wá gbàgbọ́ bàbá lára yín wọ́n ní bàbá jẹ́ Muhammadu Bọ́ọ̀jì ẹni tí ìran kan ọlọ́run ẹgbẹ́ yìí náà ni ẹ̀yìn ìgbà tí wọ́n ran kan ọlọ́run tí wọ́n ran kan nábì tán nínú ìran kan náà lè náà wà ọlọ́run wá bí yọ ẹ̀yìn fún wọn ọlọ́run tí òjò bàjẹ́ fún lójú bàbá òjò bàjẹ́ fún ọgbẹ́ bá ti ṣe Kùránì tẹ́ǹkà ọgbẹ́ ti ṣe lájọ́ iná bàbá ọmọ ní commission bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kú bá kú ó kọ́kàn sáré pé wọ́n upgrade mi nínú kẹ́ wọ́n mọ̀ á wò pé níbo nìkẹ́ eléyìí tó ti wá bolo ti wá wọ́n mọ̀ á sọ fún pé ìsábàbí dùn á ìwádìí kàlákà ọmọ rẹ̀ ní ṣàdúrà fún mi gbogbo bẹ́ẹ̀ bá ti ń ṣe òun ẹ ṣàdúrà o ṣe ti jọmọ dáadáa dáadáa ọmọ bá bàbá àlékún àforíjì ọlọ́run sábà ṣe fún wọn láti tóbi ọlọ́run bá àti ìyá náà wọ́n sábà sáré bisimilayi abdullahi fún àwọn òbí bisimilayi iná àti iná fún ẹ̀yìn náà ọlọ́run sábà fi báyìí lò àti gbogbo àwọn ẹ̀kọ́ àyìn tó kù.
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ولياسين شانئك أستاذ عبد الرحيم Sheikh Abdulrahim أمين الله إبراهيم láti Markazu láti Salam Markazu Salam. lágbègbè ní òbí kúrò lámàmádíà. Masha Allah. آمين 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 Àtẹ̀yìn àgbàlagbà ti ṣe náà làdúrà. Ọlọ́run kọ́ láńdẹ̀ Muhammad. Níbi ní tí nǹkan mẹ́fà tó bá kọmọ ìyá ẹ nínú Islam. Ẹyọkan ni àwọn àlùfáà wa fẹ́ lò nínú mẹ́fẹ̀ẹ̀fà ni. Ànábì ní tí Ọlọ́run bá fi àdánwò kàn án, tó kó bá kẹ́dùn. Èyí tí Ọlọ́run ṣe yìí, mùsíbà ni àdánwò ni. Kò sí bí òbí ẹni ó ti dàgbà tó táfẹ́ kó lọ. Tóbi bá wá já fáwọn lára ọmọ tó wá fọ mọ́lẹ̀. Ègígé kan ló ti gé kúrò lára èèyàn ni. Tí ò ní dùn mọ́ ẹ̀ pé bàbá tí mo rí tẹ́lẹ̀ mi ò ní rí mọ́. Ẹ̀tọ́ tó bá wá ṣẹlẹ̀ sí Mùsùlùmí tó jọmọ ìyá ẹ bẹ́ẹ̀. Ànábì ní tó dáa fún ẹ náà ni pé kò dìde kó lọ bá kẹ́dùn. Òun ló fa ìdìde gbogbo àwọn àgbàlagbà tí kálukú ń dìde wá. Láti fi kún ọ̀rọ̀ tí àwọn àlùfáà wa Sheikh Ahmad Al-Fulani tí wọ́n sọ. Àtàwọn tí wọ́n ti ń wá láwọn àlùfáà. Àtẹ̀tà náà tún wá yìí. Àtàwọn tí ó tún máa dé bá wa. Gbogbo àdúrà tá a ti tọrọ fáwọn bàbá wa. Ọlọ́run máa ṣàbá wa gbà á. Ọlọ́run kó bá wa ṣe wọ́n lẹ́nu ìkẹ́. Ẹni ìkẹ́ tiẹ̀ ní wọ́n. Nítorí pé ìjọ tí wọ́n ti jáde láyé tá a bá ti wo bí àwọn èèyàn ti ń wá bí yìí, a ti mọ̀ pé ẹni yìí ẹni ìkẹ́ ni. Gbogbo òkú kọ́ ni máa rí bẹ́ẹ̀ fún. Àmọ́rú eléyìí nísìnyí ó ń fi hàn pé nínú àwọn àpèjúwe tàbí dẹ́ni Ọlọ́run ẹni rere mọ̀ ni. Ọlọ́run bá ṣe dábàá wọn sí lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run yìí. Ọlọ́run ṣàjẹ́ bá wọn bẹ́ẹ̀ ká bá wọn jù bẹ́ẹ̀ lọ. La ilaha illallah. Ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. Àbáwá Sheikh Abdul Mumin. Ọlọ́run kó ṣàlékún rọrùn fún yín. Lẹ́yìn ìgbà tí bàbá àti ìyá lọ yìí, Ọlọ́run tún náà ṣírí yín. Ọlọ́run tún náà ṣírí yín. Ọlọ́run tún náà ṣírí yín. Àtẹ̀yìn àtàwọn aṣíwájú yín. Àtẹ̀yìn àtàwọn àbúrò yín. Ọlọ́run tó ti ń dúró tì yín níjọ́ tí bàbá àti ìyá ń bẹ. Ọlọ́run má padà lẹ́yìn láéláé. Ọlá ẹ̀ tóbi Ọlọ́run. Ọlá la ilaha illallah. Ọlá àwọn ẹni Ọlọ́run. Qul huwa Allahu ẹyọ̀kan. Àwọn àgbàlagbà ti wí lẹ́ẹ̀kan mi. Irú àláwọ̀ àmàjẹ́ tàwọn tí wọ́n lọ. Iná àti ináka. Àmàjẹ́ tàwọn àlùfáà wa Sheikh Abdul Mumin. Àti gbogbo àwọn bàbá wa Muhammadu Rọ́jí pátá. Al-Barkola Al-Qur'an. Qul huwa Allahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwa al-abtar. Aki ìdòkó ọlọ́mọsájì kí a rí pẹ́ o bẹ́ẹ̀ láti rí àbàbá wa Al-Fulani aki púpọ̀ ọlọ́mọsájì a rí pẹ́ bàbá aláwùsá ọlọ́mọsájì a rí pẹ́ ẹ̀sùn àìkọ́ púpọ̀. Thank you.